àwọn àṣírí tuntun kan mà ti tú nípa bàbá Mohbad ta ló tú àṣírí yìí? Tọ́lání Ọ̀rẹ́níyì ó tú àkàrà sípò lórí àwọn nǹkan mèremère tí bàbá Mohbad ń ṣe lẹ́yìn ikú ọmọ ẹ̀ Mohbad. Ọ̀rọ̀ yìí lágbára o. Kí ló ṣẹlẹ̀ gangan? Àwọn mọ́tò tí bàbá Mohbad ń wọ̀, àwọn bó ṣe ń túnra ṣe, gbogbo ìgbésẹ̀ tó ń gbé, báwo ló ṣe jẹ́? Ṣé justice for Mohbad tí wọ́n ń pariwo ṣé tòótọ́ ni àbí wọ́n fi ń cash out ni? Arábìnrin yìí ló sọ̀rọ̀ yìí o, tó tú gbogbo ẹ̀ sípò, tó tú gbogbo ẹ̀ síta. Arábìnrin yìí sọ̀rọ̀ lórí àwọn àṣírí tó wà lábẹ́ justice for Mohbad tí bàbá Mohbad àti àwọn èèyàn kan tí wọ́n ń pariwo àti gbogbo ohun tí wọ́n rí lábẹ́ ọ̀rọ̀ justice for Mohbad. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ṣì wà lórí ọ̀rọ̀ Wunmi ìyàwó Mohbad, lórí ọ̀rọ̀ òun àtọmọ ẹ̀ Liam, tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà sì ń sọ pé àfi dandan kó ṣe DNA o. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára. Tọ́lání yìí tú àkàrà sípò o. Ó tú àṣírí tó lágbára. Ṣé lóòótọ́ ni bàbá Mohbad kàn ń gbádùn ara ẹ̀ látàrí pé ó ń sọ justice for Mohbad? Kí ni ohun tó ṣẹlẹ̀ gangan? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ a gbóhùn lẹ́nu Tọ́lání Ọ̀rẹ́níyì. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Àṣírí tí Tọ́lání Ọ̀rẹ́níyì tú nípa bàbá Mohbad yìí ó lágbára díẹ̀, pàápàá lẹ́yìn ikú Mohbad. Báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ a gbọ́. Ó ti pọ̀dún kan títí mi á máa dùn. Ó ti pẹ́ tẹ́tí ṣe nínú ilé ní ìsìn tí gbogbo ọ̀rọ̀ ti bọ́ sí gbòòrò. Àwọn agogo abiyamọ adúró ti wù mí. Nǹkan tó bá fẹ́ ṣe, we want to see it to the end. Do your worst. No DNA, no burial. Who cares about that? Nínú pé justice for Mohbad tí Mohbad ti kú yìí. Ọ̀rọ̀ rẹ̀ o, eléyìí lágbára jẹ́. Ẹjọ́ ṣe justice ló ń wá yẹn. Ó máa dúró nǹkan tó ti gádà jọ lórí ọ̀rọ̀ pé òun wájú ọmọ kú. Wọ́n ra mọ́tò fún ẹ. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ hòtẹ́ẹ̀lì Èkìtì lórí ọ̀rọ̀ justice. Òun fi Mohbad pawó ni. Ṣọ́nà wá justice ni. Ó hate Mohbad bí wèrè. Josi, ó hate Mohbad bí wèrè. Àtìgbà tí ìyá Mohbad ti padà sínú life Mohbad, àtìgbà ẹni Josi ti like, ó ti hate ẹ bí wèrè. Àtìgbà tí ìyá Mohbad ti padà sínú life ọmọ ẹ̀, àtìgbà ẹni Josi ti hate ẹ bí wèrè. Wọ́n sọ pé ẹjọ́ justice. Ṣé èèyàn tó ń ṣe justice fọ́mọ á máa lọ kọ́lé? Ó tún lọ gbé gate sí ní Kòròdú, ó tún fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní kọ́ church. Wọ́n ra mọ́tò fún ẹ, wọ́n fi mọ́tò gbé ẹ, ó ní security, ó ní PA lórí justice ọmọ. Ẹ ti ya wèrè pẹ̀lẹ́ yìí tẹ́ ń gbọ́rọ̀ òṣì. Ta ni ò bá wà lọ́sípítù kó máa dákú lé ní kó máa dákú lọ́nà? Ọ̀rọ̀ rẹ̀ o, eléyìí lágbára díẹ̀. Wígùn tó kú tó fi gbogbo nǹkan sílẹ̀ fún bàbá tó fáwọn ọmọ fún ẹbí gan. Níjọ́ tí wọ́n sì gan ó dákú ni, bàbá ẹ̀ dákú ni. Ta ni wọn bá fi ṣí bí há lẹ́nu? Ojoko, ó ṣakọ, ó ń tìtì irun, ó ń kọ́lọ̀ irun àbí kí ló ń pè, ó ń dá irun, ó ń lo kiri, ó ń ṣakọ, wọ́n fi mọ́tò gbé ẹ, ó ní PA lórí ọ̀rọ̀ justice tó ti pamọ́ kú, ó ń wọṣọ mọ́, inú ẹ dùn every day. I'm happy when I see a fine girl like you. Ó sì níyàwó nulẹ̀ o. Oníyàwó nulẹ̀ o. Daddy is single. Àwọn kan ló ń wá justice. Is that justice? Is that a man that is looking for justice for his son? No. He's looking for money. He doesn't care about justice. He's looking for money. He's looking for money. He doesn't care about justice at all. He doesn't care about Mohbad. He doesn't care about Mohbad. Ọ̀rọ̀ rẹ̀ o, eléyìí lágbára díẹ̀. How can a father be going to the morgue every 3 days? Kó lọ máa wo Mohbad nínú morgue. Ó dẹ̀ wà comfortable láti wọṣọ ẹ̀, láti máa takọ. Ó wà comfortable láti di celebrity. Ọmọ ẹ̀dẹ̀ wà ní morgue. You goes there every 3 days. Àwọn tó wà bẹ́ẹ̀ gọ́dẹ̀ ó sọ fún mi. You every time lè máa lọ sínú morgue yẹn lọ wo ọmọ yẹn. You will go there, wá ṣí báyìí, bàbá ọmọ wá ṣí ọmọ fún ẹ, wá wo. Wá dẹ̀ máa lọ lé, wá dẹ̀ lọ sùn. Wá wọṣọ, wá wẹ̀, wá wo mirror, wá gbé gò sójú, wá máa pose. Josi, tiẹ̀ ti bá ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ó ti bàjẹ́. Ọ̀rọ̀ rẹ̀ o, eléyìí lágbára díẹ̀. Òun ṣe ló máa sin ọmọ ẹ̀.
wọn lè gbókù Mohbad fún ẹ àsìyàwó kò possible. ẹ jẹ́ ká wo bó ṣe máa gbókù fẹ́yìn náà. Saying the last time àwọn èèyàn ní kò possible kó lè gbé fún. ṣé wọ́n ti wá gbé fún bàbá ṣe bí ẹnu ẹ láwàá yìí ẹ jẹ́ kí wọ́n gbé fún jòsí náà kárí àwọn kan tẹ́lẹ̀ ẹ̀kọ́ fẹ́ ká máa fún. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.